Otasansan rédíò and TV. Kò dín ní àwọn ọgọ́rùn-ún ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àwọn adìhámọ́ra tí wọ́n jí kó wọgbó lọ nípínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí ó ṣe tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́, wọ́n ní àwọn adìhámọ́ra adàlúrú ni wọ́n yabo ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ LEA Primary School ní agbègbè Kunuga níjọba ìbílẹ̀ Chikun nípínlẹ̀ Kaduna, tí wọ́n sì jí ogunlọ́gọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ sá lọ ní àárọ̀ ọjọ́bọ̀ Thursday ọjọ́ keje oṣù kẹta ọdún 2024. Nínú ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn ènìyàn tí wọ́n ń gbé ní àdúgbò ibi tí ìṣẹ̀lẹ̀ láabi náà ti ṣẹlẹ̀ tó bá oníròyìn sọ̀rọ̀, ó ní kò dín ní àwọn ọgọ́rùn-ún ọmọ akẹ́kọ̀ọ́ tí àwọn ẹni ibi náà jí kó sá lọ wọ inú igbó. Kódà wọ́n ní ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà àti àwọn olùkọ́ díẹ̀ wà lára àwọn ènìyàn tí àwọn adìhámọ́ra náà jí gbé sá lọ wọnú igbó, tí ẹnìkankan ò sì tí ì mọ làbárè ibi tí àwọn tí wọ́n jí kó lọ náà wà títí di àsìkò tá a kó ìròyìn yìí jọ. Ṣáájú ni àwọn aráàlú ti tú jáde sójú pópó láti fi ẹ̀hónú wọn hàn tako bí ìṣẹ̀lẹ̀ ìkọlù, ìjínigbé àti ìpànìyàn ṣe ń gbogbo nípínlẹ̀ Kaduna, tí kò sì sí oorun àsùnforílésùká fún àwọn olùgbé nípínlẹ̀ náà. Lọ́jọ́rú Wednesday ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2024 ni àwọn ará àdúgbò Chikun ni wọ́n tú jáde láti ṣe ìfẹ̀hónúhàn náà tako ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù tó ń wáyé lemọ́lemọ́ ní agbègbè náà. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan-ò-jọ̀kan ìròyìn lédè Yorùbá bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.